a kú dédé àsìkò yìí a kú kó lè dá o àdúrà gbogbo wa ni ó gbà láṣẹ Lédùà àmín. ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV lónìí tí ṣe ọjọ́bọ̀ Thursday 30 nínú oṣù karùn-ún ọdún 2024 fún mi Adénúgà ni oníròyìn. síwájú kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà ìròyìn Fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. pẹ̀lú bó ṣe jẹ́ wípé ohun gbogbo ohun mà ló dàbí ẹni wípé ó ti yí padà ní orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ báyìí o èyí tó dẹ̀ ní ṣe wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn aṣòfin àgbà wọ́n ti fi ọwọ́ sí láti yí orin tá ń kọ gẹ́gẹ́ bí orin ìdánimọ̀ orílẹ̀-èdè tá a mọ̀ sí national anthem láti yí padà báyìí. àdíá fún ìròyìn èyí àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọyún ìgbín nínú ìkarahun lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè òṣèlú àti ètò ọrọ̀ ajé ni wọ́n ti bẹnu àtẹ́lu ìgbésẹ̀ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n gbé ní àná tó pé ọdún kan èyí tí bàbá òun tó gba idà ìṣàkóso agbára gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà lánàá ti ṣe ọjọ́rú Wednesday ọjọ́ 29 nínú oṣù karùn-ún ọdún 2024 ní ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu ló buwọ́lù wípé ó ti di òfin báyìí ó sì ti di àmúlò nítorí wàrà ṣẹṣà orin èyí tó jẹ́ orin ìdánimọ̀ orílẹ̀-èdè tá a mọ̀ sí national anthem wípé èyí tá à ń lò lọ́wọ́lọ́wọ́ tẹ́lẹ̀ kí wọ́n yí padà sí eléyìí tá à ń lò látijọ́ o tí wọ́n sì ti sọ di òfin láti àná èyí tí orin àgbélẹ̀kọ orílẹ̀-èdè Nàìjíríà tó ti kúrò ní àìráìsò kan báyìí tó ti di èyí tí wọ́n ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé ọjọ́ sí o ni wọ́n ní kí wọ́n padà sí ní lílò. àdíá fún àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú bá a ti mọ bí nǹkan ti ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà làwọn náà ni wọ́n sọ̀rọ̀ tí wọ́n sì fi ojú wòye tiwọn wò ó wípé ìgbésẹ̀ tí Tinubu gbé tòun ti àwọn aṣòfin àgbà yìí òun kọ́ ló kàn ní orílẹ̀-èdè Nàìjíríà ó ló dàbí ẹni wípé òwe àwọn àgbà tó sọ wípé ebi ń pa ni ọlọ́ṣẹ́ ń kiri ní ìgbà tá a bá wẹnu bá ògan láti wẹ̀dẹ̀ o wọ́n ní pẹ̀lú ìgbésẹ̀ eléyìí tí Tinubu gbé yìí ó fi hàn gbangba wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò mọ ohun tó kàn rárá o kò sì mọ inú ìkòkò tá a da ọ̀run lásì. wọ́n nítorí wípé wọ́n fi ọ̀tẹ̀ sílẹ̀ ń pa làpálàpá ni oògùn inú rírun ni wọ́n fi ń wo orí fífọ́ o. wọ́n ní ebi ń pa àwọn ọmọ orílẹ̀-èdè yìí àti wípé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó ti mẹ́hẹ̀. wọ́n ní orin àgbélẹ̀kọ national anthem òun ni wọ́n mójútó tí wọ́n yí padà. wọ́n ní ṣé èyí ni yóò tán ìṣòro àìríjẹ àìrímu èyí tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà tó bá ń fira lọ́wọ́ báyìí. ọ̀kan nínú àwọn ènìyàn ọ̀hún èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Jídé Ọ̀fọ̀ Àdìbè àti òun àti ẹnìkejì rẹ̀ Sanni Yabagi àwọn wọ̀nyí ni wọ́n bẹnu àtẹ́lu ìgbésẹ̀ ààrẹ Tinubu o. wọ́n ní gbogbo àyípadà orin àgbélẹ̀kọ orílẹ̀-èdè yìí kò lè tán ìṣòro bẹ́ẹ̀ sì ni kò sí nǹkan kan tí ó yí padà kúrò nínú ìwà jẹ́bánu ìwà ìlóòótọ́ jẹgúdújẹrá àti ìwà bámúbámú ni mo yó èyí tí àwọn olóṣèlú tí wọ́n ń bẹ ní ipò agbára tí wọ́n gbé wọ̀ wọ́n lórí yìí kò yí nǹkan kan padà bẹ́ẹ̀ sì ni kò bu nǹkan kan sínú tábìlì tàbí sínú ìkòkò ọbẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. lákòótán nínú ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n méjì yìí wọ́n ní ó yẹ kí Tinubu kó ṣe ohun tó tọ́ ó ló dàbí ẹni wípé òjìji lásán ni Tinubu ń lè ó fi nǹkan tó yẹ kó ṣe sílẹ̀ èyí tí ò kàn lọ́wọ́ kàn lẹ́sẹ̀ ní ààrẹ ilẹ̀ yìí òun ló nà mọ́. bákan náà lórí ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú owó oṣù èyí tó máa ń wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ sí àpò ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ èyí tí wọ́n ní àwọn owó tó yẹ kó lọ sí àpò ìjọba ìbílẹ̀ ọwọ́ àwọn ìjọba ìpínlẹ̀ ló kọ́kọ́ dé sí síwájú kí wọ́n tó tarí rẹ̀
lọ sí ọ̀dọ̀ wọn alága ìjọba ìbílẹ̀ gbogbo, eléyìí tó sì jẹ́ wípé ààrẹ orílẹ̀-èdè yìí àti ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ bí owó ọ̀hún yóò ṣe máa lọ sí àpò àwọn ìjọba ìbílẹ̀ gbogbo jákèjádò igun mẹ́rin èyí tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró láwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún tó ti gba ilé ẹjọ́ lọ láti ọ̀sẹ̀ kan ó lé díẹ̀ sẹ́yìn, wọ́n ní ilé ẹjọ́ èyí tó ga jù ní orílẹ̀-èdè Nàìjíríà òun mà ló ti fún àwọn gómìnà mẹ́rìndínlógójì tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fún wọn ní gbèdéke ọjọ́ méje láti tètè dáhùn sí ìbéèrè àti ìpẹ̀jọ́ èyí tí ìjọba àpapọ̀ pè láti fi takò wọ́n wípé kí wọ́n fi àyè sílẹ̀ àti àǹfààní kí àwọn ìjọba ìbílẹ̀ kí wọ́n máa gbawó wọn tààràtà láti ọwọ́ ìjọba àpapọ̀ kó má ya àpò ẹnikẹ́ni mọ́ kówó ọ̀hún tó dé ọ̀dọ̀ wọn o. Èyí tí wọ́n sì ti pe àwọn gómìnà mẹ́rìndínlógójì tí wọ́n ti pè wọ́n lẹ́jọ́, ṣùgbọ́n tí wọ́n gẹgi tí wọ́n sì sọ wípé bí ajá bí ẹran nígbò òun náà fi ọ̀rọ̀ òun ṣe tí wọ́n yà sí ìpè àti ẹjọ́ tí ìjọba àpapọ̀ pè láti takò wọ́n, eléyìí tó wà látọwọ́ adájọ́ àgbà tó tún jẹ́ alákòóso fún ètò ìdájọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, eyín ọ̀gbẹ́ni Lateef Fagbemi, èyí tó pè lórúkọ ìjọba àpapọ̀ láti fi pe àwọn gómìnà lẹ́jọ́ o. Ṣùgbọ́n ilé ẹjọ́ gíga èyí tó ga jù tó kalẹ̀ sílùú Àbújá ló ti fún àwọn gómìnà mẹ́rìndínlógójì orílẹ̀-èdè Nàìjíríà ní gbèdéke ọjọ́ méje láti wá ṣàlàyé ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wá ru ọwọ́ tí wọ́n fi ń jẹ àwọn owó ọ̀hún mọ́lẹ̀ kí wọ́n tó taari rẹ̀ sọ́dọ̀ àwọn ìjọba ìbílẹ̀ gbogbo. Wọ́n ní ẹjọ́ náà ni ó bẹ̀rẹ̀ ní pẹrẹwu tí ó bá fi di ọjọ́ 13 nínú oṣù kẹfà ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí. Ilé alájà méjì kan ló dàwó lówùúrọ̀ kùtùkùtù òní tí ṣe ọjọ́bọ̀ Thursday ní ìpínlẹ̀ Èkó, níbi tí àwọn ènìyàn tí wọ́n ti há ò sínú jàǹbá ilé ọ̀hún tó dàwó. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde lónìí tí ṣe ọjọ́bọ̀ Thursday, ìṣẹ̀lẹ̀ ilé alájà méjì ọ̀hún tí wọ́n ní ó dàwó lulẹ̀ ní ojúlé 15 Ìgè Ìdúganran, eléyìí tó súnmọ́ ààfin ọba Rílíwánù Akíolú tó ń bẹ ní erékùṣù ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní nǹkan bíi aago 11 òwúrọ̀ ìní tí ṣọjọ́bọ̀ Thursday ní ìṣẹ̀lẹ̀ jàǹbá ilé ọ̀hún ló dédé dàwó lulẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ọwọ́ ẹ̀ka iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti iléeṣẹ́ panápaná àti ìdóòlà ẹ̀mí ní ìpínlẹ̀ Èkó, èyí tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde o títí di ìgbà tí ìròyìn yìí fi ń kórajọ. Wọ́n ní kò sí ẹnikẹ́ni tí wọ́n ti ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé ó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ o, ṣùgbọ́n wọ́n ní àwọn ènìyàn ó fara ṣèṣe tí wọ́n sì ti mú wọn kúrò nínú ilé ọ̀hún èyí tó dàwó lulẹ̀. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, ọjọ́ àìkú Sunday tó kọjá òun náà ní irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí ló ṣẹlẹ̀ nínú mọ́ṣáláṣí kan èyí tó ṣẹlẹ̀ níbi tí ènìyàn 3 tó ti jẹ́ lọ́wọ́ bá nípè tí ọmọdé ọmọdún 12 kan tóun náà pẹ̀lú àwọn èèyàn 3 èyí tó jẹ́ lọ́wọ́ bá nípè níbi mọ́ṣáláṣí ọ̀hún eléyìí tó dàwó lulẹ̀ ní agbègbè Mushin ní ìpínlẹ̀ Èkó, èyí tí wọ́n ní katakata kan òun ló kọlu mọ́ṣáláṣí náà lásìkò tí àwọn ènìyàn tí wọ́n ń jọ́sìn tí wọ́n ń bẹ nínú ilé Ọlọ́run. Ṣùgbọ́n lówùúrọ̀ ìní nírúfẹ́ ìṣẹ̀lẹ̀ jàǹbá yìí tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó tí ó ti tí ì sí ẹnikẹ́ni tí àkọọ́lẹ̀ àbí ìròyìn fi hàn wípé ó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ, ṣùgbọ́n àwọn ènìyàn farapa èyí tí wọ́n sì ti ń gbé wọn lọ ilé ìwòsàn fún ìtọ́jú èyí tó péye. Bákan náà, iléeṣẹ́ ọlọ́pàá ní lórílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti ṣe àkọsílẹ̀ wípé láàrin ọdún kan báyìí wọ́n ti ní àkọsílẹ̀ 29,000 ní àwọn afurasí o èyí tí wọ́n ti fi ọwọ́ òfin mú jákèjádò tìbútùrò igun mẹ́rin orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde lónìí látẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Olúmúyìwá Adéjọbí, èyí tó ń jábọ̀ iṣẹ́ takuntakun èyí tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ti ṣe láàrin ọdún kan sẹ́yìn fún àwọn akọ̀ròyìn nílùú Àbújá tí ṣolúlùú olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà àti olúléeṣẹ́ ọlọ́pàá. Níbẹ̀ ló ti tẹnu bọ̀rọ̀, ó ní látàrí àìsùn àìwo àwọn ọlọ́pàá tòun ti àwọn ẹ̀ṣọ́ aláàbò
ni wọ́n fi rí àǹfààní láti mú àwọn ọ̀daràn lóníranran bí ẹ̀sùn ìjínigbé, àwọn alọ́kólóhunkígbe, ìdígunjalè, bákan náà àwọn tí wọ́n fipá báyàn sùn, àwọn tí ń gbèyàn ṣògùn owó àti àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn tó fi mọ́ àwọn ìwà ọ̀daràn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀, èyí tí àkójọpọ̀ gbogbo àwọn ènìyàn tí wọ́n ti rọ́wọ́ tò láàrin ọdún kan sẹ́yìn ló ti ń lọ bí ẹgbẹ̀rún mọ́kàndínlọ́gbọ̀n 29,000 làwọn afurasí ọ̀hún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà Múyìwá Adéjọbí òun náà wá bẹ̀rẹ̀ sí ní gé kinní ọ̀hún lẹ́kìrì. Ó ní báyìí ó ní ó dé díẹ̀ ní ẹgbẹ̀rún 4,829 làwọn afurasí èyí tí wọ́n mú o fún ẹ̀sùn ìdígunjalè lórílẹ̀-èdè yìí. Bákan náà wọ́n ní 3,078 tó jẹ́ àwọn afurasí o ni wọ́n mú fún ẹ̀sùn ìjínigbé. Bákan náà wọ́n ní ó dín díẹ̀ ní ẹgbẹ̀rún 2.5 àwọn tí wọ́n mú fún ẹ̀sùn tí wọ́n fi ipá àti ìkúùkù ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọbìnrin tí ò tọ́ lọ́nà àìbófinmu. Múyìwá Adéjọbí tẹ̀síwájú ó dín díẹ̀ ní ẹgbẹ̀rún 1.5 àwọn afurasí èyí tí wọ́n tún mú o fún àwọn ìwà ọ̀daràn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà wọ́n ní ó lé ní ẹgbẹ̀rún 3.5 àwọn afurasí èyí tí wọ́n mú o fún ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òkùnkùn àti wípé wọ́n tún mú àwọn ó lé ní ẹgbẹ̀rún 3 fún ẹ̀sùn eléyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn ìpa ènìyàn. Wọ́n ní ó lé ní ẹgbẹ̀rún 13.5 àwọn ènìyàn tí wọ́n tún mú o fún oníranran àwọn ẹ̀sùn búburú míì tí wọ́n sì gba àwọn irinṣẹ́ ìgbà àti àwọn ohun ìjà olóró tó fi mọ́ ìbọn àti àwọn ọ̀bẹ àti àwọn oògùn abẹnugọ̀ngọ̀ èyí tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ṣe àkọsílẹ̀ èyí tí wọ́n gbà padà kúrò lọ́wọ́ àwọn ènìyàn ọ̀hún. látijọ́ aláyé ti dáyé lọ́kọ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́. Tírí ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn òfàǹfẹ́ láàrin wọn dòní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wá ń ṣe súkẹ́súkẹ́ lórí aya. Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 herbal bitters fátẹ̀ kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 herbal bitters 100% herbal tí ò lọ́tì kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 herbal bitters ilé-iṣẹ́ S2 ultimate holistic spiritual herbal remedy international limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé shopping complex New Garage Ìbàdàn. Ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí kẹ́ WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́ kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 herbal mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 herbal bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré sinimá àgbéléwò elédè òyìnbó tó tún jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn àgbà obìnrin tó ń ṣeré sinimá àgbéléwò lórílẹ̀-èdè wa Nàìjíríà, Kate Hudson, òun mà ló ti bẹnu àtẹ́lu ìwà tí ààrẹ Bọ́lá Tinubu gbé pẹ̀lú orin àgbélẹ̀kọ orílẹ̀-èdè yìí National Anthem, èyí tí wọ́n tún yí padà kúrò ní eléyìí tá ń lò lọ́wọ́ tẹ́lẹ̀ o. Kate Hudson ní ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti dà bí ọ̀rọ̀ ọmọdé èyí tí ò mọ ohun tó ń ṣe mọ́, àti wípé ọ̀rọ̀ Tinubu dàbí ẹni tó ń sáré tẹ̀lé òjìji rẹ̀ lásán o, èyí tí wọ́n fi wé ẹni tí nǹkan ò yé. Kate Hudson ní pẹ̀lú ebi àjàgà fọwọ́mẹ́ká èyí tó ń pa orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olùgbé inú rẹ̀ bí ọ̀wọ́n gógó nǹkan ohun èlò àti ohun jíjẹ mímu o bó ti wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí.
ó ní ìyàlẹ́nu ló jẹ́ wípé Tinubu tún lè gbérù gbésẹ̀ láti máa yí orí padà eléyìí tí ò ní nǹkan kan tí ó ṣe lára ebi àti ètò ààbò èyí tó mẹ́hẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìyàlẹ́nu ló jẹ́ àti wípé ọgbẹ́ ọkàn ló jẹ́ ò fún mùtúmùwà àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Kẹtẹ́sàn ni báàbá ní parọ́ tara wa. Ó ní ààrẹ Tinubu àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ wọ́n ti kọjú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sóòrùn alẹ́. Bẹ́ẹ̀ sì ni wọ́n ti bu àgbàdo hà sẹ́nu àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti jẹ́ wípé kí wọ́n mọ̀ wípé lótìtọ́ àti lódodo ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Tinubu wọn ò ní nǹkan rere kankan o èyí tí wọ́n fẹ́ ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí kò ṣe ìnira gbáà ni ó jẹ́ o. Lákòótán nínú ọ̀rọ̀ Kẹtẹ́sàn olóhùn rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn tó fi mọ́ àwọn aṣòfin tí wọ́n mú àbá rẹ̀ wá wípé kí wọ́n bojú wẹ̀yìn. Ohun tá a bá ṣe sílẹ̀ ọ̀rọ̀ ìtàn ni ó dà lọ́la, òun ni wọ́n fi máa sọ̀rọ̀ wọn o. Ṣùgbọ́n olóṣùwọ̀n kéèyàn ó ṣe dáadáa bíi Kẹtẹ́sàn bó ti sọ ọ̀rọ̀ náà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó mú ọ̀rọ̀ ọ̀hún jáde gẹ́gẹ́ bíi wípé ó dùn àwọn jọjọ. Ohun tó ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà kọ́ ni Tinubu fọwọ́ kàn. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti lè ṣe wa. Ìròyìn Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday títí ojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní láti gbọ́ ọ̀tun ròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá láṣẹ Lédùà. Fúnmi Adénúgà ni oníròyìn. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.